yẹ ká lówó ká ra góòlù ká ra mọ́tò bọ̀dì nǹkan tó ṣe pàtàkì jù ni pé ká nílé lórí. ni mo ṣe wá mú àǹfààní wá fún láti donílé ní Orísun Estate pẹ̀lú ètò sàn díẹ̀díẹ̀. O lè donílé nìbàdàn Ṣìmáwá Ifọ̀ Òṣogbo Àbújá Ìkòròdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O ti wò pé báwo lè ṣe máa jẹ àǹfààní àbí bó ṣe máa jẹ àǹfààní ẹ̀rí. Ilẹ̀ wa l'Orísun Estate ní fòdúró gbunduku o ó mà ti wá wọ́n sí i 500,000 naira lówó plọ̀tì kan tí ẹ bá sanwó tán lẹ́ẹ̀kan báyìí ìyẹn outright payment 600,000 naira lẹ́ẹ̀san tó bá jẹ́ oṣù mẹ́fà lẹ́yìn fẹ́ fi sanwó kingbuilderltd.org ẹ sì lè pe Austin lórí 0803-498-8607 Stella lórí 0817-9574-825 Túndé lórí 0803-7605-643 Wálé lórí 0810-164-8821 Elizabeth lórí 0818-6351-439 Ayọ̀lá lórí 0803-4999-406 Jọlá lórí